tí bá mú wò Kini tó wà lẹ́yìn mi ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ káalẹ́ according to the time ní gbogbo ibikíbi tẹ́ bá wà èmi ọmọ yín náà ní oríṣiríṣi ṣọ́ọ̀tì ẹ̀ ń rí ẹ ṣá ń rí ẹ nínú Kini torí tó bá wọ̀n bẹ́ẹ̀ máa ṣe ṣége fún ẹni ẹ jẹ́ kí n fi wọn àwọn èèyàn ṣé ń rí Kini mi ò lè pẹ́ Kini burúkú tó wà lẹ́yìn mi yìí ṣé ń rí tó ń disturb mi yìí ẹ jẹ́ n fi wọn àwọn èèyàn ẹ jẹ́ n fi wọn lórí YouTube yìí náà ṣé wọ́n rí lórí YouTube ṣé ń rí àbí wọn ò rí ẹ jẹ́ kí n fi wọn òun nìyẹn o ṣé ń rí ọmọ kan gbọ́ǹkan yìí tó ń disturb mi òun wá attention lé ní ìyá àbí bẹ́ẹ̀ kọ́ attention ló ń wá ṣé mo sọ pé kó má dé inú ilé mi mọ́ abẹ́ rí nǹkan ni bóyá wọn ò rí lórí Facebook ṣé eléyìí la tún fẹ́ rán lé nìyí ṣé ń rí Kini tó wà lẹ́yìn mi ṣé ń rí lórí YouTube náà ṣé ń rí ń bì báyìí náà ẹ jẹ́ kí n fi wọn ṣé ń rí ń bì báyìí náà ṣé ń rí wá bì báyìí ṣé ti tẹ ni mo fẹ́ rí rán lé nìyí ni mo ní kó má dé inú ilé mi mọ́ mo tan kámẹ́rà bí mo ṣe ṣáná sí kámẹ́rà báyìí ó dà mo ti gbọ́ wàá rí nǹkan tí màá ṣe fún ẹ bí mo ṣe ṣáná sí kámẹ́rà báyìí mi mọ bó ṣe dẹ́yìn mi ó dẹ̀ sáré dẹ́yìn mi ó fẹ́ kí n fóun kí notice me attention seeker ó fẹ́ kí n fóun ní ṣí kí gbogbo ayé kó lè rí kí ló kí mi àti ẹ̀ papọ̀ torí Ọlọ́run ṣé òun ta fẹ́ rán lé ní ìbáyìí ni ṣé yóò ń gbélé fọrùn rán ni ológbò ni á dẹ̀ máa lé mi kiri mi mẹ́ńtò ní last time tí mo ṣe program ẹni bá rí nínú program mi tí mo sọ pé mo máa lọ fẹjọ́ ẹ̀sùn olówó ẹ̀ mo dẹ̀ máa lọ fẹjọ́ ẹ̀sùn ọlọ́pàá ó tún ti ń lọ síbi ẹ̀kúlé mi o wípé máa lọ fẹjọ́ ẹ̀sùn ọlọ́pàá wípé èèyàn kì í gbélé fọrùn rán o wípé ológbò kan máa ń wá disturb mi o ẹni bá rántí pé ológbò kan máa ń wá disturb mi o last time tí mo ṣe program gbẹ̀yìn ok lẹ́yìn ìgbà yóò máa ń wá síbi grass tó wà lẹ́ńkúlé mi yẹn náà ó máa ń wá síbi torí mi máa ń sábà da oúnjẹ mo ti mọ nǹkan tó ń dé tó ṣe ń wá máa ń sábà da oúnjẹ fún àwọn ẹyẹ bóyá oúnjẹ ló ń wá jẹ fine mi ní kó máa jẹ ó làbọ̀rọ̀ tí máa yọjú lójú wíńdò máa fẹ́ máa wọnú ilé máa ṣílẹ̀kùn sílẹ̀ máa fẹ́ wọlé wá ti sáré dé ẹnu ọ̀nà mi ṣé mo gbà ẹ́ lálejò ni ṣé mo pè é lálejò ni ṣé bí àti ẹjọ́ ń sanwó lé ni ṣáájọ́ ń sanwó lé ni lọ́rọ̀ kan ṣá mi ò lọ sọ́dọ̀ ọlọ́pàá o mi ti lọ fẹjọ́ ẹ̀sùn ọlọ́pàá torí pé ó dàbí kó ń ṣoògùn gan pàápàá torí pé tí n bá ṣe pé mo fẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn ọlọ́pàá màá ti kọjọ́ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá kí n tó rántí pé mo máa fẹ́ lọ fẹjọ́ ológbò ó sì máa wá báyìí pé mo máa fẹ́ lọ fẹjọ́ ológbò ìsùn ọlọ́pàá máa ti gbàgbé Ọlọ́run àti padà sẹ́yìn ó máa ro mi lójú máa kàn máa wálé ni mo bá fi ń lọ ládùúgbò pé ẹjọ́ torí Ọlọ́run ta ló mọ olówó ológbò yìí o níbọ̀ mi ló wá sọ fún mi pé olówó ẹ̀ ti kú ni àánú ẹ̀ dẹ̀ wá ṣe mí wípé ẹni tó ń sìn ó ti kú ni párúgbó ni pó ti kú ni àtìgbà yẹn àánú ẹ̀ wá ń ṣe mí ìjọ́ tí mo wá fẹ́ wọlé tí mo bá láti ibi iṣẹ́ tó ti sáré síwájú mi mo wá sọ fún mo ní wá ń bì báyìí mo ní mi ò ní lé ẹ mọ́ mo ní ṣùgbọ́n òkèrè lọ́mọ ìyá dùn mọ́ mo ní wà lókèrè ká máa wọra wa lọ́ọ̀kan báyìí náà mo ní tí spirit mi bá ti bá ẹ ṣe mo ní màá máa láwọ̀ ẹ pé kò mo ní kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí pé tí n bá bọ̀ tó bá kí mi káàbọ̀ o kémi náà kí ẹ kú lé o kó wá lọ síbi ẹ̀kúlé mi tí n bá ti dá oúnjẹ sílẹ̀ kó jẹ́ o mo ní àti lè sáré di ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn o torí pé àánú ẹ ṣe mí wọ́n sọ pé olówó ẹ ti kú pé àánú ẹ ṣe mí so ṣé kò kọjá yìí ẹ̀ báyìí nísìn mo sì sọ fún yín pé òkèrè lọ́mọ ìyá dùn mọ́ ni ká sì máa wọra lókèrè náà tí bá ti wá trust ẹ̀ dáadáa máa gbà láyè kó máa wọnú ilé mi wá o mo dẹ̀ fẹ́ ṣe program báyìí nísìn mí ìmọ̀ bó ti sáré dẹ́yìn mi ó ti sáré dẹ́yìn mi òun ló ti lọ báyìí nísìn ológbò yẹn rí pé ó kọjá yìí ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó dáa má wọrí akèrègbè ló máa sọ bí tá máa sòun mọ́ lọ́rùn akèrègbè ló máa sọ bí tá máa sokùn mú àbí àlọ́ ṣe sọ mi ìmọ̀wé yẹn pa bẹ́ẹ̀ ni akẹ́kẹ́ akẹ́ ẹsẹ̀ kan bọ́ odò ọ̀ní gbé lọ tá bá kí méjèèjì sí ń kọ́ mi ì tí sọ pé mo fẹ́ bá dọ̀rẹ́ o mo ní ká ṣì máa wọra wa lókèrè ni o ọmọ àlè ó ti jẹ́ kí n fi 1 minute kí n fi sọ̀rọ̀ ń pọ̀ òun náà attention seeker ó fẹ́ yọ nínú fídíò mi ó dẹ̀ sáré wá sí mi lẹ́yìn mò ń bọ̀ àbá ẹ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ according to the time ní gbogbo ibikíbi tẹ́ bá wà èmi ẹ wá bínú ẹ̀yin fans mi nǹkan tó ń dùn yàn ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ nìyí ṣe understand torí mo ti wọ́n ọ̀nà ẹ̀ tẹ́lẹ̀ ọmọ àlè ni Ọlọ́run ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ according to the time ní gbogbo ibikíbi tẹ́ bá wà èmi ọmọ yín náà ni o Ajé Olókun ó fẹ́ kí inú máa bí mi rẹ̀ ní bínú sí ẹ mi ní bínú sí ẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹja ṣíra wa létí ọ̀rọ̀ títí la fẹ́ sọ lẹ́nu wọ́n ní ojú tó bá máa bá ní kalẹ́ kì í tààrọ̀ ṣe pin rárá bẹ́ẹ̀ ni kó tó ṣe bí òwe ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin àgbà tẹ́ bá lọ láyìn bẹ́ẹ̀ ni ojú tó máa bá ní kalẹ́ kò ní tààrọ̀ ṣe pin bẹ́ẹ̀ ni èmi ò rí quality jagunjagun kankan bí tí n kò mọ mi ò rí quality jagunjagun kankan lára àǹtí mi Gani Ìdààmú Ààrẹ Ọ̀nà Kakanfò Ọọ̀lẹ Ọ̀nà Kakanfò mi ò rí quality jagunjagun kankan báyìí lára wọn Ọlọ́run Ẹlẹ́dàá nígbà bẹ́ẹ̀ ni Yorùbá dẹ̀ sọ pé Yorùbá pé ṣá Yorùbá ní ohun tó wó bá ṣe tì wọ́n ní ilẹ̀ ló ń gbé
ohun tó bá ṣe tì wọ́n ní ilẹ̀ ló ń gbé Yorùbá pé o bẹ́ẹ̀ ni nígbà tó jẹ́ pé owó ló fi ra oyè lọ́dọ̀ bàbá Aláàfin àná owó ló fi rà á bẹ́ẹ̀ ni owó ló fi royè lọ́dọ̀ Aláàfin àná wọ́n ní ohun tó bá ṣe tì ilẹ̀ ló ń gbé bẹ́ẹ̀ ni torí ẹ̀ ni wọn ò ṣe mọ iyì kan táwọn gbé lọ́wọ́ bẹ́ẹ̀ ni àǹtí mi Gani ò ní oore kankan tó fẹ́ ṣe fún ìran Yorùbá o Ọlọ́run òótọ́ ọ̀rọ̀ la fẹ́ bára wa sọ lẹ́nu àǹtí mi Gani ò ní oore kankan tó fẹ́ ṣe fún ìran Yorùbá bó ṣe wà yẹn ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá ìsọkúsọ ni àǹtí mi Gani ò ní oore kankan tó fẹ́ ṣe fún ìran Yorùbá Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ fi àwọn fídíò kan wọ̀nyí kẹ́ lè mọ̀ yí pé ohun téèyàn ò ní kò lè fún yàn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bá máa pa yín lọ nílẹ̀ Yorùbá àǹtí mi Gani máa sọ pé wọn ò tí ì ṣègùn fóun wọn ò tí ì ṣègùn fóun wọn ò tí ì ṣègùn fóun náà ló máa sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí bàbá Aláàfin kó tó kú ó ní bàbá Aláàfin àná pé wọn ò ṣègùn fóun tí bàbá Aláàfin fi kú ṣàmọ̀ pé tó fún wọn ní oyè náà nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n dẹ̀ lọ ńgbà tí Aláàfin Ọ̀yọ́ ti sìn náà tó tún wá débẹ̀ wọ́n ní wọn ò ṣègùn fáwọn àti May lálàáfin Ọ̀yọ́ ti sìn ti ṣègùn fún wọn o àti May lọ ti ṣègùn fún wọn di sìn náà wọ́n ní ìjọba ò ti ṣègùn fáwọn ìjọba ò ṣègùn fún wọn Òkóbó ni wọn Òkóbó máa ń parọ́ gan Òkóbó máa ń parọ́ gan mí Òkóbó gangan ni wọn o but Òkóbó máa ń parọ́ gan pé wọ́n fi wà jọ Òkóbó wọ́n fọ̀rọ̀ ẹnu wọn jọ tó Òkóbó ní tí mò ń sọ nìyẹn ẹ bá mi gbọ́ àwọn fídíò yìí ẹ jẹ́ kí n play fún yín kó má dàbí pé èmi nìkan ni mo gbọ́ fídíò yìí kí àwọn bó ṣe ń fi àǹtí mi Gani pa left and right bó ṣe ń fi wọ́n pa o ojú ò tì wọ́n ìrìn ẹsẹ̀ ò lọ́wọ́. Ààrẹ Kakanfò ẹ̀ ní sóríire bàbá olórí burúkú nìyí. lọ sókè. ókè nǹkan tẹ̀ ìwà tẹ̀ ń wù sí kò yàtọ̀ sí pé àwọn Ààrẹ Kakanfò ta nílẹ̀ Yorùbá látijọ́ àwọn lọ ṣiṣẹ́ ẹ̀yin fẹ́ máa jẹ gbádùn kò ní báyìí kalẹ̀ ẹ̀ máa sórí burúkú ni. Ààrẹ Kakanfò ẹ̀ ní sóríire bàbá olórí burúkú nìyí. ókè nǹkan tẹ̀ ìwà tẹ̀ ń wù sí kò yàtọ̀ sí pé àwọn Ààrẹ Kakanfò ta nílẹ̀ Yorùbá látijọ́ àwọn lọ ṣiṣẹ́ ẹ̀yin fẹ́ máa jẹ gbádùn kò ní báyìí kalẹ̀ ẹ̀ máa sórí burúkú ni. ẹ̀yin ló ní ìjọba for what? ṣé ẹgbẹ́ ẹgbẹ́ kí Tinubu fẹnu ẹ̀ sọ fún yín pé ogun ti dé sí yín lọ́rùn ni. do you know ẹmọ kan tó wà bẹ́ẹ̀ tí president bá sọ orúkọ bẹ́ẹ̀ fúnra ẹ̀ ni don't you see it. wọ́n rí wọ́n fẹ́ ṣe ibi tó jẹ́ sí ni ṣe gbọ́ ohun tí màá yẹn sọ ṣá àbí ó dàbí pé kò láùdù sókè kí ló ń ṣèwọ sọ̀rọ̀ sókè ẹ gbọ́ dáadáa. Ààrẹ Kakanfò ẹ̀ ní sóríire bàbá olórí burúkú nìyí. ókè nǹkan tẹ̀ ìwà tẹ̀ ń wù sí kò yàtọ̀ sí pé àwọn Ààrẹ Kakanfò ta nílẹ̀ Yorùbá látijọ́ àwọn lọ ṣiṣẹ́ ẹ̀yin fẹ́ máa jẹ gbádùn kò ní báyìí kalẹ̀ ẹ̀ máa sórí burúkú ni. ẹ̀yin ló ní ìjọba for what? ṣé ẹgbẹ́ kí Tinubu fẹnu ẹ̀ sọ fún yín pé ogun ti dé sí yín lọ́rùn ni. wọ́n fẹ́ ni dínú ẹmọ kan tó wà bẹ́ẹ̀ tí president bá sọ orúkọ bẹ́ẹ̀ fúnra ẹ̀ ni don't you see it. wọ́n rí ẹ tún wá gbélé yìí o ẹ bá yẹn fi wọ́n pa. sí dáàdì ẹ̀ wá dé ló wá ṣàlàyé fún ẹ pé Kúnlé ọ̀rẹ́ ẹ yẹn náà mi lé mi dáàdì mi ó náà yìnyín ni ẹ dáàdì mi ṣé kí n lọ bá kí n lọ jà ọmọ àlè mi. mo ẹni bá máa gbèjà Yorùbá kò ní dúró de àṣẹ ọ̀nà wà tá a lè gbèjà Yorùbá tó pé ọlọ́pàá gùn òní mú yàn àwọn ọmọgbọ́n kan wà tó pé àwọn mọ̀dàrú àwọn oníṣẹ́ ibi yìí wà tá à ń pè ní bandit yìí wà anybody ló lè lọ bẹ̀ tó lè lọ fèsì wọn kò sí ìjọba tó fẹ́ mú ẹni lórí wọn kì í gbàṣẹ rú yẹn yes mo bá olóyè jáde dáadáa mo bá wọn jáde dáadáa gbàtà lọ bàrẹ̀ pàwọn gbàṣẹ lọ anybody gbàtà lọ sí Ìrè níbi tí Ògún wọlé sí Ẹgbẹ́ Àbálẹ̀rè ọjọ́ mọ̀ pé Sunday Igboho strong bẹ́ẹ̀ ni èrè tó máa rìn ọmọ 25 years ò lè rìn nírìn ẹsẹ̀ pé kán gbé mọ́tò lẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá máa jagun Yorùbá ò ní yọkùn bẹ́ẹ̀ ni ẹni tó bá máa jagun lẹ̀ Yorùbá ẹ̀la ojú kan kì í ṣe ẹni tá a sọ pé yes ológun máa ń síwájú ni máa ń jà sọ́ba máa ń sọ kinní kan a ní ẹ̀kẹ́ sì mí lójú ogun náà kẹ́ ẹ padà a ní ẹ̀kọ́kọ́ sì mí níbẹ̀ náà. ẹ̀la part 1 ẹ̀la ojú kan ẹ̀la part 1 ó tún fọwọ́ bojú wọ́n ń dáṣà kan ẹ̀la ló jẹ́ ẹ̀la ojú kan gbàs ẹ̀la part 1 wọ́n tún fọwọ́ bojú wọ́n fún wọn lẹ́la wọ́n lẹ́ni bá máa jagun ò gbọ́dọ̀ yọkùn
ẹ tún wá gbélé yìí. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ṣe oyè kékeré tí máa lọ gùn sọ́wọ́ ìjọba. Ìgbéraga. Tí mi ò ní bájọba sọ̀rọ̀ tí máa lọ place wọn lọ́wọ́ tó wá fi nípa sáà. Mi ò dé ọwọ́ tí mo wà yìí nítorí bí oríṣẹ́ ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè. Ihun téèyàn ò lè ní kò lè fún yàn. Bẹ́ẹ̀ ni ihun téèyàn ò lè ní kò lè fún yàn. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe oyè tí táwọn máa glue sọ́wọ́ ìjọba wípé àwọn ò lè fẹ́ kí ìjọba kó máa fi àwọn pa lẹ́nu yín àǹtí mi Gani lẹ́nu yín ohun téèyàn ò ní mú tuntun sọ kò lè fún yàn. Bẹ́ẹ̀ ni ẹjọ́ ọmọ inú pé lẹ́ní ẹjọ́ ọmọ inú pé ló wà lára yín ẹ ṣe máa ń nífẹ̀ẹ́ ọmọ Yorùbá lẹ́ẹ̀ṣẹ̀ náànú ọmọ Yorùbá lójú torí pé ẹ̀jẹ̀ tápà ló wà lára yín lẹ́ẹ̀ṣẹ̀ náànú ọmọ Yorùbá lójú. Bẹ́ẹ̀ ni ọmọ ti dàpọ̀ ní Mercy hospital ọmọ ti dàpọ̀ ní Mercy àti kẹran mérò nílẹ̀ Yorùbá torí tẹ bá gbọ́ àwọn ẹlòmíì tó ti dàgbà ní ìsìn wọ́n ní tá a bá ka inú ẹrú àbàjẹ́ wọ́n ní ilé tó bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà ni àwọn ọmọ àlè wa nílẹ̀ Yorùbá wọ́n ti dàgbà míì ti pé 60 míì ti pé 70 báyìí tọ́wọ́ wọn ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa ní ìsìn pé Senegal làwọn ti wà Mali làwọn ti wà àwọn bí ìyá ẹja forúkọ bò wọn àtàwọn bí bàbá ẹja forúkọ bò wọn tọ́wọ́ sọ fún wa ní ìsìn tọ́dẹ̀ ń sọ èdè Yorùbá lẹ́nu tó ń pa òwe gan pàápàá àṣé wọn ń ṣe ọmọ Yorùbá irú ẹ̀ náà ni ara àǹtí mi Gani ọmọ Nupe ọmọ tápà bẹ́ẹ̀ ni tá a bá ka irú ẹrú àbàjẹ́ ilé tó bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà ni àti kẹran mérò nílẹ̀ Yorùbá àìnífẹ̀ẹ́ ọmọ Yorùbá lẹ ṣe ń sọ pé ẹ̀yin ò ń ṣe pé ọ̀tá bàbá Tinubu ni yín. Bẹ́ẹ̀ ni àìnífẹ̀ẹ́ ọmọ Yorùbá lẹ ṣe ń sọ pé ọ̀tá bàbá Tinubu ni ẹ tún sọ jáde lẹ́nu tí ẹ̀yin bá nífẹ̀ẹ́ ọmọ Yorùbá tẹ́ bá tiẹ̀ wá wò pé òkè ogun ló délẹ̀ báyìí ní ìsìn èmi àti bàbá Tinubu bẹ́ẹ̀ torí pé bàbá Tinubu kò wò mí lójú kò gbé contract fún mi irú contract tẹ́ gbà nígbà àti Jonathan wípé bàbá Tinubu ò wò mí lójú ìwà yín náà dẹ̀ ni torí ẹ̀yin fúnra yín ti bú bàbá Tinubu bàbá Tinubu ló pa lágbájá ló pa tàmẹ̀dù tó rán Chief Sunday Igboho tẹ̀dẹ̀ parọ́ tẹ rope Chief Sunday Igboho ẹlẹ́dàá Sunday Igboho á da fún gbogbo ẹni tó bá ń parọ́ ọmọ lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ìwà yín náà ni tẹ̀dẹ̀ rí pé bàbá Tinubu ò wojú yín wọ́n ní tókè ọba lọ́ba mountain àlọ́ba òkè tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọmọ Yorùbá tẹ́ wá wò ó pé òkè bàbá Tinubu ò wojú mi iṣẹ́ mi ni hàn fún yín ní job description gbà tẹ́ fẹ́ ṣiṣẹ́ ni tẹ́ fẹ́ gba Ààrẹ Ọ̀nà Kakanfò ní pé báyìí níṣẹ́ yín abẹ́rẹ́ bí kọ́kàn sọ pé kẹ́ máa dàgbádà bolẹ̀ kiri bí àlùbọ́sà ni kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ bí ilẹ̀kẹ̀dì kẹ́ máa lọ patí kiri àwọn ò fẹ́ irú Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ yẹn àtọ́ no ogun ti délẹ̀ Yorùbá báyìí ṣé ẹ̀ tí mọ̀ ni àbẹ́ ẹ̀ tí gbọ́ sójú ni ṣé wọn ò sọ fún yín ni tẹ́yìn Yorùbá ti ẹ̀ rí àwọn bàbá oní Caro White ambassador Caro White tó jẹ́ igbákejì yín ṣé kò lè sọ fún yín pé ogun ti délẹ̀ ni ẹjọ́ òṣèjọ́ orí burúkú jagunjagun tó wà lórí line tóun náà rojọ́ tó di content creator bẹ́ẹ̀ sọ pé content creator ni wá jagunjagun ṣe content creator ìyẹn igbákejì bàbá Caro White yẹn tó ń bú Chief Sunday Igboho tó ń bú gbogbo àwọn security Chief Sunday Igboho bàbá burúkú bàbá òṣì àwọn bàbá tó yẹ kán ti lọ sẹ́ńpẹ́ àwọn bàbá tó tígbà ti lù wọ́n gbogbo ojú wọn ti jóná tán. Bẹ́ẹ̀ ni ṣé wọn ò sọ fún yín pé ogun ti dé ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni tẹ́yìn bá náà ní ọmọ Yorùbá lójú ó yẹ kẹ́tì ẹ̀ wá wòye pé òkè o èmi àti bàbá Tinubu àgbà tara wa o kì mí ìṣọ̀rẹ́ ẹ̀bẹ̀ ṣe sọ pé ìṣọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè báyìí nísìnyí ọ̀rẹ́ Jonathan ni o. Bẹ́ẹ̀ ni kẹ́tì ẹ̀ wá wòye pé òkè o torí wípé èmi àti bàbá yìí ò kì í ṣọ̀rẹ́ ṣùgbọ́n mo fẹ́ save life ọmọ Yorùbá ẹ jẹ́ kí n lọ bá bàbá Tinubu pé bàbá Tinubu òkè o ogun ti délẹ̀ o báwo lẹ fẹ́ ká ṣe o báyìí ni àbá Tinubu náà bàbá dáadáa àgbàlagbà ni wọ́n náà ọmọ Yorùbá gidi ni wọ́n ọmọ Yorùbá ọmọ aládé làwọn ọmọ ọlọ́lá ni wà àwọn náà ò ní fẹ́ kí ìran Yorùbá kẹ́mi wá ṣòfò náà kẹ́tì ẹ̀ wá ti torí ìyẹn kẹ́wọ́ títí ẹ̀jẹ̀ ọmọ Yorùbá tó tí Fúlàní waste káàkiri kẹ́wọ́ pé òkè ẹ jẹ́ kí n gbé ìtìjú tí sẹ́gbẹ̀ẹ́ kan bí bàbá yóò tiẹ̀ fún mi lówó torí pé bàbá yóò ti fowó lọ́yìn lẹ́yìn owó ló kàn fún yín kò dá bẹ́ẹ̀ yẹn náà àwọn ò fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò orú yẹn o. Bẹ́ẹ̀ ni ibi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn gbogbo àtótó arére mi ibi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn. Bẹ́ẹ̀ ni àti kẹran mérò àìnífẹ̀ẹ́ ọmọ Yorùbá ló jẹ́ kẹ́ máa sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin àti bàbá Tinubu ọ̀tá nìyìn ẹ tún sọ jáde lẹ́nu ẹ jọ irú ẹkùn ni jọ kò sí ọmọ náà lẹ́yìn irú ẹkùn ká sajá mọ́lẹ̀ ká sẹkùn mọ́lẹ̀ ká wá múrú ẹkùn ká fi lájá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ irú ẹkùn ni kò ṣeé fi lájá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o á ní sẹ́ǹsì tó pé ọ̀rọ̀ yìí o
ọ̀rọ̀ yìí o ẹni máa I love you ìbò nígbèbòrúṣà ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó pé nọ́mbà 6 àpé bẹ́ẹ̀ ni lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́ irú ẹkùn ni Ìgbòho níjọ lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́ irú ẹkùn ni n tó ń sọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn ẹ fẹ́ gbà fún rí ni iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́rọ̀ ọ̀rọ̀ ẹkùn bẹ́ẹ̀ ni mo ti sọ fún yín pé àsìkò ní gbogbo nǹkan ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé ẹnìkan ò lò lólé ayé gbò ìgbà títí yín ti lọ àsìkò àwa yúùtù rẹ o àsìkò irú ẹkùn rẹ o ẹyẹ bínú wa for sure ni irú ẹkùn shall grow dẹ̀ ti grow ti stay irú ẹkùn ti stay bẹ́ẹ̀ ni irú ẹkùn has come to stay kò sí ohun tẹ́nibọ̀dì lè ṣe bẹ́ẹ̀ ni torí pé iṣẹ́ tọ́lọ́run ti parí ni abínibí ó yàtọ̀ sí ability bẹ́ẹ̀ ni ihun tí ọlọ́run irú ẹkùn ọlọ́run dìdí fún wa ní orúkọ yẹn látọ̀run ni bẹ́ẹ̀ ni ṣe Sunday Igboho sùn lọ́lọ́run gbé fún ọ lójú àlá wípé irú ẹkùn ní kò sorúkọ security ẹ̀ so ó yàtọ̀ sí ẹni tó jẹ́ pé owó lẹ lọ fi gba Ààrẹ Ọ̀nà Kakanfò títí yín ẹni pé yàtọ̀ wà ń bẹ̀ ẹni tọ́lọ́run bá ránṣẹ́ ó máa dúró tì ní kò sí ohun tẹ́lẹ̀ ṣe ẹkùn máa jowú kú ni bẹ́ẹ̀ ni ká sajá mọ́lẹ̀ ká fi ẹkùn mọ́lẹ̀ ká wá múrú ẹkùn ká fi lájà lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀lógún ẹ tún wá gbélé ìmúti ẹ tún wá rélé ẹ jẹ́ kí n tún fi wọ̀nyí ẹ jẹ́ kí n tún play eléyìí fún yín ẹ wo bó ṣe ń fi yín pa Ìbà Gani Adams left and right ló ń fi yín pa mo rí fídíò pọ̀ ẹ jẹ́ kí n tún play eléyìí fún yín. Ọ akíkanjú ni bàbá tó bí bàbá mi lọ́mọ ọmọ ogun ládẹ ẹja lẹ́nu wa kì í ṣe pé mo ṣe àṣàwọ̀ so bó ṣe ní kẹ́lẹ́ nìyẹn mo bá ń lé ní kì í ṣe pé ó wà nú ẹ̀jẹ̀ mi ẹni bá dẹ̀ ti wà nú ẹ̀jẹ̀ ló lè ṣe kì í ṣe pé ẹni tó bá gbọ́ tàwùtàwù kan tá ti bẹ́ dànù sígbó bẹ́ẹ̀ ni àwọn kan wà tó. ẹ má jẹ́ káwọn tó ń wò wá gbọ́ èèyàn kan sọ fún mi pé Gani ò yànbọn rí. kò lè yìnbọn rí kò tẹ yìnbọn rí mi gbìbọn lọ́wọ́ ẹ̀ rí kò mọ̀ bọ́yàn ẹni tó bá lè fẹ́ jẹ́ ẹni tó bá lè jagun á lè yìnbọn bí turu wà àti kékeré bó ti yìnbọn. ní kẹ́ má jẹ́ káwọn tó wà ní gbọ́. mo ti jẹ́ kán gbọ́ kò lè yìnbọn kò lè dábọ̀ yìn ibi tí irú wa bá ti máa yìnbọn kò lè dúró bẹ̀ náà ẹni tó gbọ́ dídọ̀ jagunjagun kò yẹ kó lè gbọ́ dídùn ìbọn ẹyọ kan kó máa sá. kí lè rí sí ìrẹ́kùn. no òun lọ́lọ́run gbáyé fún Akẹ́yìndé gbẹ̀gbọ́n ni òun ló máa borí gbogbo security tó wà nílẹ̀ Yorùbá àti Nàìjíríà torí òun ni gbogbo àwọn ọmọ ìrètí ògo ọmọ Yorùbá nìyẹn ní ìrẹ́kùn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín Akẹ́yìndé gbẹ̀gbọ́n ni ṣùgbọ́n àtúnṣe rẹ̀ ó dọwọ́ ìmọ̀ àtẹ̀yìn kí gbogbo àwọn ọmọ ìrò ẹkùn tó má lẹ̀ ti ń gbọ́ kán má jẹ́ kó bàjẹ́ kán má lò ní ìlòkulò torí pé ìrò ẹkùn yẹn ni gbogbo ìlú àti gbogbo àgbáyé ni wọ́n padà wá forí balẹ̀ fún bẹ́ẹ̀ ni mo sọ fún yín á dára fún yín ọkàn yẹn á balẹ̀ á ṣe bẹ́ẹ̀ ẹ bá pè mí ní gbogbo gbàkígbà. ṣé ń gbọ́ máa tó ń sọ̀rọ̀ yìí OPC ni wọ́n tẹ́lẹ̀ o ọmọlẹ́yìn ààrẹ wa ni o Ààrẹ Ọ̀nà Kakanfò àǹtí mi Gani ni o ó ní òun ò rí kó gbébọn rí ó ní kò lè yìnbọn jagunjagun olórí ogun tí ò lè yìnbọn àfi kọ́ máa dagbada bo rẹ̀ kọ́ máa mú ọ̀pá bàbá bá ń gbọ́pà ọ̀pá lẹ́ máa rí lọ́wọ́ tó máa gbé káàkiri ọ̀pá lọ́wọ́ máa gbé káàkiri wọ́n ní wọn ò rí wọn kọ́ gbébọn rí olórí ogun nìyẹn ẹ wo ṣé iye ọmọ ìran mi ṣé ìbọn bẹ́ẹ̀ ṣe ń lọ kì tẹ́ bá tètè jí ẹ sún kẹ́ má bàa sùn tẹ́ bá tètè jí wípé láì fún yín ó wà at risk lọ́wọ́ Ìbà Gani Adams lọ́wọ́ àǹtí mi Gani Adams Ọlọ́run má jẹ́ kógun wọlé Yorùbá báyìí nísìnyí kò ní pú kò ní tẹ́lẹ̀ yẹn bá ṣe sùn àṣà ni Ọlọ́run ẹ tètè jí o Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ẹ tún wá gbélé yìí náà ẹ tún wá gbọ́ ọ olórí ogun kò lè. olóyè Ìbà Gani Adams ẹ jẹ́ kí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ jẹ́ mi ó sọ tọrọ fún yín lónìí ṣe rí pósì tẹ̀wá kájú ẹ̀ wọ́n fi ń joyè àwòdì ẹ̀ lè gbẹ́ díẹ̀ gẹ́dọ̀ pìsẹ́ntà nìkan ní iṣẹ́ tí mo mọ̀ pẹ́ ń ṣe wọ́n interview mi lónìí wọ́n interview mi lọ́la ìka tí mo mọ̀ pẹ́ ń ṣe nìyẹn torí àtijọ́ tẹ̀ ti wà ní pósì yìí gbọ́ pé ẹ lé àwọn kidnapper kan rí gbọ́ pé ẹ wọnúgbó ẹ mólè kan rí oyè tẹ́ ẹ jẹ́ kìí sóyè ìlú kìí sóyè ọba Ààrẹ Ọ̀nà Kakanfò ni àwọn tó bá ń da kíní kẹ́ ẹ wọnúgbó tí wọ́n ni kìí ṣe pé kẹ́ ẹ mú káwọn rédíò pìsẹ́ntì ọmọ interview ní gbogbo ìgbà kẹ́ ẹ máa pariwo wọn ò fún yín dúdú ahead wọn ò support yín olóyè Sunday Igboho ni wọn ò joyè kankan at least àti irinṣẹ́ rẹ̀ ẹ já sòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sì lè ṣe pósì mọ́ ẹ gbìdúrọ̀ rẹ̀ fẹ́ lómi tó lè hàtì tọ́ ẹ má gbàgbé o. ṣe rí báyìí ní ìsìn pé ọ̀tọ̀ọ̀tọ̀ lógún kí ni mo sọ ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ogún yàtọ̀ sógún wàláì ogún yàtọ̀ sógún ogun tí OPC ogun táwọn OPC ń jà ogun kọ́ máa lọ ṣọ́ báǹkì ni bẹ́ẹ̀ ni kọ́ máa lọ ṣọ́ ilé ìfowópamọ́ ogun táwọn ń jà nìyẹn ogun táwọn OPC ń jà káwọn
káwọn èèyàn dé láti ìlú òyìnbó bó jẹ́ pé tó fẹ́ lóṣù kan fẹ́ lóṣù méjì kọ́ máa lọ ṣọ́ pẹ̀lú bọ́n lọ́wọ́ ìyẹn àwọn ọmọ OPC ogun kọ́ máa lọ ṣọ́ báǹkì kọ́ máa lọ ṣọ́ àwọn tó dé láti ìlú òyìnbó ni bẹ́ẹ̀ ni àwọn ò kí ń jagun kárò ọkọ̀ àwọn onugbó lọ bá Fúlàní ẹ wàá rí pé ṣé mo parọ́ nìsín pé ọ̀tọ̀ọ̀tọ̀ lógun bẹ́ẹ̀ ni àwọn ò ń jagun káwọn onugbó lọ bá Fúlàní ẹ wá ní kí àwọn Fúlàní kọ́ ya wọ̀lú kan báyìí nísìn kọ́ wọ́n sọ pé kí ọ̀gá wa pàṣẹ fún wọn wọ́n ní orílẹ̀-èdè ti ń bàjẹ́ amúkùn ẹrù ẹ wọ́ ó ní òkè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ ńgbà tó ga gan tí ò bá lè jagun ó ti kọ́lẹ̀ ran àwọn ọmọ lẹ́yìn ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lógun ńgbà tí ò ń ṣogun báǹkì tí ò ń ṣogun kéèyàn dé láti ìlú òyìnbó kọ́ lọ bá wọn. ẹ má fàdà báwé tolótoló ìyàtọ̀ wà níbẹ̀ the difference is clear. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín OPC ẹ jẹ́ kí irú ẹkùn ráyè ṣe tiẹ̀ ó irú ẹkùn. ẹ gbọ́ mo ní the difference is clear. ẹ má fàdà báwé tolótoló ìyàtọ̀ wà níbẹ̀ the difference is clear. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín OPC ẹ jẹ́ kí irú ẹkùn ráyè ṣe tiẹ̀ irú ẹkùn ẹ jẹ́ ká ráyè ṣe titiwa bẹ́ẹ̀ ni tẹ bá dé kọ̀ tẹ bá sọ pé ẹ fẹ́ nítorí yín bá rí kẹ́ fara mọ́ ni torí pé Ọlọ́run ló dárú ẹkùn sílẹ̀ bẹ́ẹ̀ ni ohun tó bá jọ òun la fi ń wéhùn the difference is clear torí pé ohun tó bá jọ ohun tó bá jọ ohun la fi ń wé ohun epo ẹ̀pà ló jọ pọ̀ sí ẹ̀ lérí so ẹ lọ sẹ́ńpẹ́ ẹ fibì kankan súnmọ́ ìwé ẹkùn rárá àti ẹ lè compare a lè gbé síra wọn ó yàtọ̀ ẹ lè fi wéra wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ lè fi wéra wọn ó jìnnà síra wọn bẹ́ẹ̀ ni jagunjagun yàtọ̀ sí janujanu jagunjagun ó yàtọ̀ sí janujanu àtìgbà tán ti approve ìwé ẹkùn báyìí ni wàhálà ti dé bá wọn OPC bẹ́ẹ̀ ni wàhálà ti dé bá àǹtí mi Gani tán ti gbọ́ pé bí eré ni wọ́n kọ́kọ́ ń gbọ́ náà ni pé ìró ẹkùn kò ṣeé fi lájà lọ́wọ́ ìró ẹkùn kò ṣeé fi lájà lọ́wọ́ ṣùgbọ́n àtìgbà tán ti wá gbọ́ wípé order from the above wọ́n ti approve ìró ẹkùn látòkè báyìí wàhálà ti dé bá ilé ayé wọn ẹ káàbọ̀ mà mọ́ mi Táíwò Kíkẹ́ Fásánmi sísà mi Olúwatóyìn Deborah ẹ káàbọ̀ bùrọ̀ mi Shakira sis ẹ kújọ́ mẹ́ta ẹ má bínú mi ìwojú ẹ̀ látẹ̀kan ẹ má bínú mi ìwojú ẹ̀ so àtìgbà tí wọ́n ti approve ẹ ṣe mà mọ́ mi Táíwò Kíkẹ́ Fásánmi ẹ ṣe mà àtìgbà tó ti approve ìró ẹkùn báyìí ni wàhálà ti dé bá wọn bẹ́ẹ̀ ni ó ṣọ̀kì wọn bá kan ni ihun tó ń expect ó ṣọ̀kì gèlè mi má tù ó grow ó ṣọ̀kì wọn bá kan ni bẹ́ẹ̀ ni Ìgbòho ṣá má bínú ọmọ aládìkún má bínú sí wọn jẹ́ kí n bá wọn bẹ̀bẹ̀ Ìgbòho ṣá má bínú sí wọn ọmọ aládé ládé Aláàfin ò ládé bàbá mi Ìgbòho Àdìsá ọmọ aládé ládé Aláàfin ò ládé adé aládìkún òun la gbàfà láàfin lágbàfà láàfin ọmọ òfẹ́ pọ̀n díhò kò gbéde ọgbẹ́kẹ̀ ọmọ òfẹ́ pọ̀n díhò kinní kan ṣe kinní kan ṣá Àdìsá má bínú ẹ jẹ́ n kí ọkọ mi náà kọ́kọ́ mi má jòwú kó má jẹ́ pé Àdìsá nìkan ni mò ń kì ọkọ mi Àjàní àgan ọmọ ẹ̀rányán ọmọ àgùn òbí dúdú pupa ló ń bí ń lé bàbá wọn ọmọ apọ́n bì lókè ọmọ agárá lulú kí n kọ́kọ́ mi náà I love you ibi tó bá wà Àdìsá ẹ má bínú ẹ mọ̀ pé bá Gani Adams sọ pé kọ́mẹ́dì là ń ṣe à ń ya fíìmù ni ó ti ní ó ní à ń ya fíìmù ni ó ní script là ń kà ó ní gbogbo nǹkan tó ṣàṣọṣá so ẹ dẹ̀ mọ̀ pé téèyàn bá ti wà ní orí stage náà anything tó bá ti wà lórí stage ó ti wà dáàmú ẹ onírànú téèyàn bá ti wà lórí stage ẹ mọ̀ pé life mi ló wà yẹn ó ti gbé life normal life ó ti gbé sẹ́gbẹ̀ẹ́ kan so ó yẹ ká bọ́yìí sọ pé script là ń yà yẹn script wá dẹ̀ ń gbé wa bẹ́ẹ̀ ni ó yẹ ká máa ṣe drama yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà so ẹ yẹ ká padà sẹ́nu iṣẹ́ ìdíṣẹ́ ẹni la fi mọ̀ nílẹ̀ nígbà tí mi ṣe bá Gani tí wọ́n mọṣẹ́ wọ́n ń ṣẹ́ ẹ yẹ ká padà sẹ́nu iṣẹ́ mi lélẹ́yìí ẹ yẹ ká padà sẹ́nu iṣẹ́ ó tẹ̀sí lè jẹ́ pé àgbowó ń di bọ̀ tí inú mi ń dùn pé mò ń ṣe àwọn ọmọ ìyá mi létí àwọn ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá mò ń ṣí wọn létí inú mi ń dùn bẹ́ẹ̀ nìyẹn náà ó ti tó dùn mí la ó ti tó dùn mí ó ti tó wó fún mi bẹ́ẹ̀ ni gbogbo nǹkan kọ́ lówó money is not everything gbogbo nǹkan kọ́ lówó so mò ń ṣí àwọn ọmọ ọ̀ràn mi létí inú mi dùn sí bẹ́ẹ̀ ni so bàbá mi Ìgbòho ṣá ọmọ aládìkún ẹ má bínú sí wọn ó fẹ́ ga láyé yìí ó wá ní òní rogun Ìgbòho ṣá
ọmọ aládìkún ó fẹ́ ga láyé yìí ó wá sọ pé òní rogun ó máa borí ogun ni ṣíbí wo ló fẹ́ fi jẹ́ ọwọ́ wo ló fẹ́ fi gbé e mu ó náà fẹ́ rogun ó dẹ̀ fẹ́ ga láyé yìí ó máa borí ogun àdúrà táwọn máa gbà nìyẹn àdúrà táwọn máa gbà nìyẹn ọwọ́ wo ló fẹ́ fi jẹ́ ṣíbí wo ló fẹ́ fi gbé e mu olóòfo ló máa bínú ológo aládìkún àdìsá àgàn tó ti gbé síra wọn Àjàní àgàn lọkọ mi àdìsá ọmọ aládìkún má jẹ́ ń gbé síra wọn àdìsá ọmọ aládìkún má bínú sí ọ̀rẹ́ Ìbà Gani Adams má bínú sí torí pé ìgbéraga tó wọ̀ wọ́n lẹ́rù náà lọ́ máa sẹ́ pé ọmọ yẹn á máa pè é lọ́mọ ọdún 2 péré lọ́gbà lọ́wọ́ ẹ̀ ọdún 2 péré náà ni o ló ń sẹ́ pé máa pè é lọ́mọ yẹn má bínú sí gbogbo ohun tó bá ṣe fún ẹ jẹ́ ká dà á pọ̀ ọmọ ẹ jẹ́ ká dà á pọ̀ ọmọ mọ́tọ́ má bínú sí Àdìsá Ọlọ́run ti gbé ẹ borí Májàsọ́lá orúkọ tá a sọ ẹ nígbà tí bàbá ẹ bí ẹ torí mo wà ń bẹ̀ ìgbà tó bí ẹ tó sọ ẹ orúkọ tá a sọ ẹ yẹn Májàsọ́lá ò ń jàsọ́lá ìwọ kàn ń ṣe titi ẹ fọ́lọ́run ni Májàsọ́lá má bínú sí ṣáà máa ṣe titi ẹ lọ Ọlọ́run wà lẹ́yìn ẹ bẹ́ẹ̀ ni adúrótọ́ Ọlọ́run ò ní jogún òfò Àdìsá ọmọ aládìkún má bínú sí Ìbà Gani Adams torí pé kàn wò ó pé olófo ló máa ń bínú ológo ni wọ̀ọ́rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ torí pé wọ́n ti rí ọjọ́ iwájú ru ẹkùn ní wàláì wọ́n ti rí ọjọ́ àwọn olójú mẹ́rin wọ́n ti rí ọjọ́ iwájú ru ẹkùn ni wọ́n ti mọ̀ pé ru ẹkùn máa dà lọ́jọ́ iwájú torí ẹ̀ ní ogun yẹn máa kọ́kọ́ wá ló máa kọ́kọ́ wọ́ máa kọ́kọ́ le ṣùgbọ́n mo dẹ̀ wá láìkè Àdìsá àgàn Àdìsá àgàn kọ́ Àdìsá ọmọ aládìkún ẹ má jẹ́ ń gbé fún àgàn jókòó náà àgàn Àdìsá ọmọ aládìkún má bínú bẹ́ẹ̀ ni torí wọ́n ti rí ọjọ́ iwájú ru ẹkùn ni lọ́ ṣe ń bínú and Irekun has come to stay kò tí ì yé wọn ni ó ṣọ́ọ̀kì wọn bá kan ó bá wọn lójijì ṣé mo pé nǹkan téèyàn ò bá expect tó bá báyàn lójijì èèyàn ò ní tètè lè digest ẹ̀ bẹ́ẹ̀ ni ó máa wá láti brain wọn títí dé àtẹ́lẹ̀ ẹsẹ̀ wọn ni ó máa gbórun lójú wọn ni wọn ò ní rọrùn sùn wọn ò dẹ̀ mọ̀ pé Irekun has come to stay Irekun ti stay ó ti dúró louder from the above wọ́n ti approve Ọlọ́run náà ti sáyẹ̀nsì iṣẹ́ tọ́lọ́run ti parí bẹ́ẹ̀ ni torí pé wọ́n bá wọn lójijì wípé Irekun wọ́n rí ọjọ́ iwájú Irekun pé Irekun máa gba OPC nígbà tí OPC dẹ̀ ń rẹ́ni nígbà tí OPC ń rẹ́ni kò sọ ọmọ náà so ọba ìgbà mẹ́wàá ló ní ilé ayé ẹnìkan ló lólé ayé gbò ìgbà títí yín ti lọ ẹ lọ jókòó ẹ̀yin náà bá wọn kàn ń bẹ̀ ni kí ló dé ṣe mẹ́ma bínú Irekun ẹ fi Irekun sílẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tí torí pé ó dẹ̀ ti wá ní pé Irekun yẹn wọ́n ti rọ́jọ́ iwájú Irekun bó ṣe dáa bí àǹtí mi Gani ṣe dá gbogbo àwọn ọmọ OPC síta nìyẹn wípé kọ́ máa bú ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá with the hope pé ó máa back off pé òun ò tiẹ̀ ṣe mọ́ wọ́n ti ń bú òun wọ́n ò dẹ̀ mọ̀ pé lákọ́ láwà bí ìbọn Irekun security network akínkanjú security network ìfẹ́ lójú security network torí gbogbo àwọn jagunjagun yẹn pátápátá ló wà nínú Irekun kún wájú ó kún lẹ́yìn ni láwọn jagunjagun tó dúró tán tó wà nínú Irekun pé àwọn ìwọ ọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì lẹ́yìn tẹ́ ń sọ yìí a ti mọ̀ pé jagunjagun orí íńtánẹ́ẹ̀tì lẹ́yìn ààrí títí yìí ó bá dá àwọn ọmọ ẹ̀ síta ó ní káwọn ọmọ ẹ̀ máa bú ṣe Sunday Igboho lọ́ bá ń bu left right bẹ́ẹ̀ ni àtẹ̀yí tó ká lẹ́yìn àtẹ̀yí tí ò mọ̀rọ̀ sọ gbogbo wọn bá ń bú Irekun lọ́ ń bú ṣe Sunday Igboho bẹ́ẹ̀ ni àti bàbá ambassador Caro White tó ti bú ọpọlọ ó ti bú ọpọlọ mọ́ gbogbo nǹkan tó ń bò yẹn gan bàbá ètò bí agbákejì àǹtí mi Gani kí yẹn náà bọ́ sórí íńtánẹ́ẹ̀tì àwọn jagunjagun ojú ogun inú gbólé ẹ̀kan wà online lọ ti ń ṣe content wọn bẹ́ẹ̀ ni so Àdìsá ní kẹ́ bá mi kí ọmọ aládùúkú ní kẹ́ bá mi kí kó má bínú sí wọn bẹ́ẹ̀ ni lákọláwà bí ìbọn bẹ́ẹ̀ ni wọ́n lè léwà kò sí ikú kan tó máa pa àgbà táà ní bá polórí ẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni olórí ogun ni wá a ò gbọ́dọ̀ ṣojo olórí ogun ni Irekun olórí ogun ni security network olórí ogun ni ìfẹ́lódùn olórí ogun lákíkanjú security network olórí ogun ni Irekun security network olórí ogun ni ìfẹ́lódùn olórí ogun ni ìjà ẹkùn olórí ogun ni ìjà ẹkùn security network olórí ogun ni ilé agbára security àwọn jagunjagun pọ̀ lóríṣiríṣi wọ́n pọ̀ lóríṣiríṣi níbo àwa ti dúró tán kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ̀ bá máa bú wa àkí ẹ̀ nípa yín ẹjọ́ nítorí Ọlọ́run àìtẹ́yìnká là ń dáwọ́ bò àìtọ́mọ ránṣẹ́ ni gbowó lọ́ra kàràwá kájọ jẹ́ bẹ́ẹ̀ ni àìtódò tọ̀sí ni kọ̀ǹkọ́ díjú àkèrè díjú mo fẹ́ lọ tọ̀ sórí tí ẹmọjagun bá lajú ẹ̀ sílẹ̀ nínú omi
àwọn ọmọ ayé àtọ̀ sí Iyemọja gan lójú aṣíkíni àwọn ọmọ ayé àtọ̀ sí Iyemọja lójú kó mọ̀ pé àwọn ti ru ẹkùn òrọ̀yàn àrọ̀yàn àwádé togun ni kì í ṣe pé àwọn àsáwò ológun lọ́wọ́ à ń bẹ̀ àwọn tó jẹ́ pé nídìí bàbá wọn kàn rí máa pọ́pọ́ bàbá lákù yá wọn ilé ogun lọ́ bí wọn sí ni àwọn eléyìí dìde gbé agbára wá látọ̀run ni kì í ṣe agbára tó ẹ̀ṣẹ̀ wá délé ayé tó ẹ̀ṣẹ̀ wá ń sọ pé àwọn ń ṣe àwọn pò nǹkan mọ̀ nǹkan àwọn tó wà nínú ìlú ẹkùn wọn gbé agbára wọn wá látọ̀run ni abínibí ni wọn ó yàtọ̀ sẹ́yìn tó jẹ́ wípé ilé ayé ìlẹ̀ṣẹ̀ṣẹ̀ wá ń pò nǹkan mọ̀ nǹkan àwọn eléyìí dúró tán ni bẹ́ẹ̀ ni kí ni mo sọ àìtọ́dọ̀ tọ̀ sí ni kọ̀ọ̀kan díjú àkèrè díjú mo fẹ́ lọ tọ̀ tí Iyemọja gan bá lajú ẹ̀ sílẹ̀ àwọn ọmọ rẹ̀ kan á tọ̀ sí Iyemọja gan lójú ló bá tán kó máa wo ibi tó ti dúró tán nìyẹn o ìwọ báwo ẹ̀kọ́ máa ń wà bítà ni every time ojú yín ẹ̀ ń rẹ́rìn rí ojú yín máa ṣe báyìí ni láti gbàtẹ́ sì mọ̀ pé ìrù ẹkùn ti wà ojú yín máa ń wà bítà ni bẹ́ẹ̀ ṣe dúdú ni ìwà yín ṣe dúdú inú yín ti bu ẹ̀rọ òrùn sá bẹ́ẹ̀ ni ẹ ti wà bítà jù lórí ọ̀rọ̀ ìrù ẹkùn kí ló dé kí ló ń ṣe yín ẹ lọ jókòó jẹ́ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé ẹnìkan ò lè lórí ayé gbó hàn dẹ̀ ní pú wọn ni o pú wọn ni tẹ́lẹ̀ ẹ bá ṣe sùn wọn á sá ni wọ́n dẹ̀ ń pera wọn lólórí ológun tẹ́lẹ̀ ẹ bá ṣe sùn wọn á sá ni ẹ̀rí báwọn ọmọ Nàìjíríà ṣe ń fi yín pa ẹ̀rí báwọn ọmọ Yorùbá ṣe ń fi yín pa ẹ̀rí báwọn ọ̀rọ̀ mi ṣe ń fi yín pa wọ́n kàn ń fi yín pa ní left and right torí pé ohun tó bá yẹ kéèyàn ṣe tí ò bá ṣe ó máa kàbùkù kan bọ́ ọbẹ̀ ni nà mo yọ àti 10 years ago wọn ò ṣígun fún yín wọ́n dẹ̀ ń pààrọ̀ Yorùbá wọn ò dẹ̀ ṣígun fún yín wọn ò dẹ̀ ṣígun fún yín ni wọn ò ṣígun fún yín ni ẹ wá ní kó má sọ̀rọ̀ sí yín ẹ wá ní kó má kọ́ sọ̀rọ̀ sí yín torí kí wọ́n ṣe ní sọ̀rọ̀ sí yín kí ló dé à ń kí à ń sa ẹni ẹ̀mẹ́ni tó kú ẹnu kì í sì lára fọ́ọ̀kẹ́ mú yín ẹrù bọ́ yẹn fi yín pa ojú òtì irin ẹsẹ̀ ò lọ yín ẹnu kì í sì lára fọ́ọ̀kẹ́ mú yín ẹ̀yin nílé ní ẹ̀yin ní lánàá bí ẹkún apọkọjẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin nílé ní ẹ̀yin ní lánàá bí ẹkún apọkọjẹ kí nìkan tó ń ṣe yín ẹni kétéjì sọ́fìn ọ̀la kétéjì sọ́fìn tójú ò bá ti kété sójú òtí ọ̀fìn ni sójú òtí yín ni tójú ò bá ti ẹ̀sìn sójú òtí àwọn ọmọlẹ́yìn yín ni kọ́ ti ẹ̀ pè yín sẹ́gbẹ́ kan pé ọ̀gá wa ó dàbí pé àṣejù ti ń fẹ́ wọ kinní yìí o ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí o Ọlọ́run máa táṣìírí wa orílẹ̀-èdè ti ń bàjẹ́ kí ló dé bó ṣe ń fi yín pa ojú òtí irin ẹsẹ̀ ò lọ yín à ń kí àṣà láti bí ọdún 10 Fúlàní ń pa wá Fúlàní wọlé pa wá ẹ jókòó lórí wípé Yorùbá ò ṣe é gbèjà lẹ́nu yín lẹ́nu olórí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́nu jagunjagun lẹ Yorùbá lẹ́nu olórí jagunjagun lẹ Yorùbá indeed ẹni Yorùbá ò ṣe é gbèjà nígbà tó yẹ pé ọmọ tápà ní ọmọ nu pé ní bẹ́ẹ̀ ni ń téèyàn ò ní kò lè fún yàn ọmọ tápà ní ọmọ nu pé ní ẹ máa sọ pé ṣó yẹ kó tọ́ sí yín lẹ́nu tí Yorùbá ò bá tiẹ̀ ṣe é gbèjà ṣẹ́nu yín ló yẹ kó ti gbọ́ wípé Yorùbá ò ṣe é gbèjà ni ṣẹ́nu yín ló yẹ kó sọ bẹ́ẹ̀ Fúlàní ń pààrọ̀ Yorùbá ẹ̀dẹ̀ yín claim ààrẹ ẹ̀yin claim pààrẹ ni tó bá yẹ pé nílùú òyìnbó yìí ni ẹni tó bá gbé iṣẹ́ fún tí ó bá wà competent láti ṣe iṣẹ́ yẹn ó máa resign fún ara ẹni kí ló máa ń ṣe ẹ̀yin alágbára ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ẹ̀yin ọlọ́rọ̀ ẹ̀yin politician wa ẹ̀yin tẹ́ bá ti wà nípò kan nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹ ti wà greedy jù nǹkan tó bá yẹ kẹ́ ṣe tẹ́ ẹ̀ bá ṣe táwọn èèyàn bá dẹ̀ ti ka yín mọ́ tó yẹ kójú tì yín kẹ́ bínú èyí tó bá jẹ́ pé ọba nínú yín náà ni tí ò ṣe ìlú ẹ̀ dáadáa tó yẹ kó lọ sígbáwò ẹ sì máa jókòó sórí oyè yẹn náà ni bẹ́ẹ̀ ni kódà kò jẹ́ pé àwọn politician náà ni tí wọ́n ṣèlú dáadáa wọ́n sì máa jókòó sórí oyè yẹn náà ni nílùú òyìnbó ìfúnra wọn lọ́ máa fọlọ́n tí ara wọn pé àwọn fúnra wọn ti mọ̀ pé àwọn wà competent ni wọ́n á dẹ̀ resign ó yẹ kẹ́ lọ resign ni wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gúngùn nílẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ sọ pé ìlú olórí jagunjagun ẹ̀yin Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀dẹ̀ sì ń dagbádá kiri ẹ̀dẹ̀ sì ń claim Ààrẹ Ọ̀nà Kakanfò náà ẹ̀dẹ̀ sì ń lọ sí pati wọn ń kì í Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá inú yín dẹ̀ ń dùn wọ́n wò yín láwò sunkún ẹ̀ wòra yín láwò rẹ́rìn ẹ mọ̀ páwọn tó wà pàtí yẹn fún wa máa wò pé ẹ̀rí ń pèrè Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ kẹ́ lọ resign kẹ́ bínú gbé ẹ̀wọ̀n oyè yẹn sílẹ̀ ni ọ̀pá tẹ̀ ń gbé gidi bàbá gbà ń gbọ́pà ó yẹ kẹ́ lọ gbé ọ̀pá yẹn sílẹ̀ ni kẹ́ rí wípé ẹ̀ fit fún nǹkan tó fi yín ṣe bẹ́ẹ̀ ni torí pé mi ò bá yín wí nígbà tẹ́ gboyè yẹn a mọ̀ pé Fúlàní máa disturb wa nígbà yẹn lẹ ṣe gboyè torí pé kádẹ́ yìí náà mọ̀ pé lọ́jọ́ iwájú pé Fúlàní máa disturb wa ni tẹ́lẹ̀ tí mọ̀ pé wọn ò bí yín sílé jagunjagun ẹ ń ṣe ẹni tó máa ń ja ogun wípé owó lẹ fi ra oyè yìí ẹ ti kọ́ láti gbà yẹn
so nígbà tí ṣáká sọ pé Ọlọ́run wá ṣe ni àbí Satan ló wá ṣe tí Fúlàní fi ń pa wá ṣá tí ó ṣẹ̀dí tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ torí pé ẹ̀rọ ọjọ́ iwájú tó ti rí bẹ́ẹ̀ náà nísìn ẹ̀dẹ̀ ti máa wò pé àwọn pípọ̀ ìfẹ́ tí ìhun sí ẹnu Fúlàní ni pé àwọn táwọn ò ní kú tó yẹ pé tẹ́lẹ̀ yẹn bá ṣe sù àwọn asá ni wípé irọ́ o nítorí ọ̀lẹ́ sọ pé Yorùbá máa ń tìyàn ni tí Yorùbá bá tì í débì kan wọ́n wá sá padà tọ́dẹ̀ ti rí pé àwọn ọmọ Yorùbá ìfẹ́ ti àwọn sẹ́nu kú ni o kọ́lọ́ má jà kúkú òjijì lọ́ ṣe ẹ resign ẹgbẹ́ Ìgbòho májàsọ́lá kò bá yín jà sí oyè òun ṣe títí ẹ̀ fún Ọlọ́run ni ẹ gbé fún àìmọye lágbára nílẹ̀ Yorùbá àìmọye jagunjagun nílẹ̀ Yorùbá àìmọye ológun nílẹ̀ Yorùbá ẹ dẹ̀ gbé fún ẹlòmíì ẹ resign but ìtìjú òfẹ́ àti greediness náà la máa pè é kéèyàn wà greedy náà ni àfẹ́mí èmi náà ni ẹ fẹ́ máa gbà èyí ó jẹ́ dúdú méjìlá bá àlàdé no kò possible kò pọ̀ èyí ó jẹ́ dúdú méjìlá bá àlàdé kan lẹ́ máa fọwọ́ mú nínú kẹ́ fèsì ogun kẹ́ jagun fún wa àbí kẹ́ resign kan nínú méjì ẹ wá fẹ́ jẹ méjèèjì papọ̀ so possible ni kò pọ̀ ibo ló ti ń ṣe láyé ẹ̀ ń fẹ́mi àwọn ọmọ Yorùbá ẹ fi ń gba game ṣó dá bẹ́ẹ̀ ni kò dá bẹ́ẹ̀ yẹn náà ẹ má bínú mi sọ̀rọ̀ sí o òótọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí sọkúsọ ńgbà mí ni òótọ́ ọ̀rọ̀ dẹ̀ máa ń dàbí òótọ́ ọ̀rọ̀ máa ń korò òótọ́ ọ̀rọ̀ máa ń dàbí sọkúsọ òótọ́ ọ̀rọ̀ dẹ̀ máa ń korò nígbà mí ni so òótọ́ ni mò ń sọ o ṣe gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ ààrẹ yìí o ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ ààrẹ yìí bẹ́ẹ̀ ni torí pé pálẹ̀ kìíní pálẹ̀ kejì tójú ọ̀wọ́n bá fọ́ dìràdìrà ló ń dà o ṣe rí wípé àwọn ọmọ oríire local government tó kó lọ yẹn àwọn students yẹn tó kó lọ yẹn tó ti wọ́n ti gbà padà yìí kò tán síbẹ̀ fáwọn Fúlàní olórí burúkú ni wọ́n o wọ́n sì ń padà bọ̀ àgbàdúrà kan padà mọ́ because nǹkan téèyàn mọ̀ náà ni pé olórí burúkú làwọn Fúlàní yìí wọ́n ti ṣí sílẹ̀ Yorùbá nìyẹn ẹ mọ̀ kan tí ń ṣe káàkiri gbogbo àgbáyé wọ́n ti ṣí sílẹ̀ Yorùbá náà nìyẹn wọ́n ń padà bọ̀ o Ìbà Gani Adams dẹ̀ ló sì jókòó síbẹ̀ yẹn ló sì sọ pé wọ́n ṣígun fún wọn ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ ààrẹ yìí o ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ ààrẹ yìí torí pé ibi tó máa wà nìyẹn tó máa criticize àwọn tó ń ṣe kò jẹ́ kó nírèsè ṣe ó gbọ́ kó onírèsè ó gbàdá onírèsè ó wá fi kọ́gi onílara òkàn kí nǹkan bàjẹ́ ẹni tó bá ti ń lara yàn jealousy hatred disease ni àrùn ni mọ ni àrùn ni lára mo dúpẹ́ pé mi ní ìlara Ọlọ́run mo dúpẹ́ wàláì kí nìyẹn ẹ̀jẹ̀ ló wà ẹni tó bá ti ní ìlara tó bá ti ń jealous èèyàn igbákejì àjẹ́ ni mo ti máa ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà pé igbákejì àjẹ́ ni ìlara àti kéèyàn máa jealous ṣé bí ìlara náà ni kéèyàn máa jealous no jealousy ìlara òyìnbó ẹ̀ náà ni ìlara náà ni jealousy àrùn ní igbákejì àjẹ́ ni ẹ̀jẹ̀dẹ̀ ló máa ń wà tó bá ti wà nínú ẹ̀jẹ̀ àwọn ogun onímọ̀ pa wọ́n ń ṣe tó ti di bárakú bẹ́ẹ̀ ni ìlara disease ni àrùn ni Ọlọ́run ọkàn máa jókòó sí ọmọ criticize ní tí gbogbo bá bẹ́sẹ̀ sí níbàyí kò mọ̀ ṣe tí gbogbo bá gbé àgbẹ̀ kò mọ̀ yà tó bá tọ̀ kò mọ̀ tọ̀ wọn ò dẹ̀ ní iṣẹ́ wọn ṣe wọn jẹ́ kẹ́ni tó máa ṣe é ṣe kí ni nǹkan tó ẹ̀yin ọmọ Yorùbá wọn ní tó bá kọjú sí yín kẹta tó bá kẹ̀yìn sí yín kẹta tó bá kẹ̀yìn nìkan kẹtẹ́rù ara yín pa alátiṣe ló máa ti ṣe ara ẹ o alátiṣe ló máa ti ṣe ara ẹ o so ẹ̀yin ni kẹ́ wò ó pé bóyá ẹ máa rọ àwọn àǹtí mi Gani lóyè kẹrọ àǹtí mi Gani lóyè kẹfẹ lómìn sí torí pé ibi tá àǹtí mi Gani máa wà ní ẹ pé wọn ò ṣẹ́gun fáwọn kí ló tún kù tí ó ṣe kí ló tún kù tí ó ṣe ẹni tá a bẹ́ lórí tó ń jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó ṣe kí ló tún kù tí ó ṣe kí ló tún kù tí ó ṣe ẹni tá a bẹ́ mi ìmọ̀jó ẹni tó bá mọ̀ jókòó akọ mi ẹni tá a bẹ́ lórí tó ń jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó ṣe ẹni báwo ló máa ń kọrin náà o ẹni tí ò tó ní náà tó ń dènà dé ní àjẹkún ìyá ni ó jẹ àjẹkún ìyá ni ó jẹ ẹni tí ò tó ní náà tó ń dènà dé ní àjẹkún ìyá ni ó jẹ ìgbà là ń pa èèyàn kan kì í pàwò ẹ lè rí wa pa bẹ́ẹ̀ ni ẹ lè rírú ẹkùn ṣe ní nǹkan kan ẹ lè rí akíkanjú security network ẹ lè rí ṣe ní nǹkan kan ẹ lè rí ìfẹ́ lódùn security network ẹ lè rí wọn ṣe ní nǹkan kan bẹ́ẹ̀ ni ìgbà là ń pa èèyàn kan kì í pàwò ìyẹn lọ bẹ́ẹ̀. Ramoni Rasaki governor of Kwara State Ramoni Rasaki governor of Kwara State irú ẹkùn dọ́wọ́ ẹ o kí ni mo sọ Ramoni Rasaki ẹ bá mi ṣe ẹ̀kọ́ lọ́dọ̀ governor of Kwara State irú ẹkùn ó dọ́wọ́ ẹ irú ẹkùn ó dọ́wọ́ yín Ramoni Rasaki ni àwọn ọ̀rọ̀ ẹkùn bọ̀ ní Kwara State ní ọ̀sẹ̀ yìí ní week on the 23rd Thursday wọ́n bọ̀ ní Kwara State ní wíìkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a gbọ́ wípé ó sọ pé Chief Sunday Igboho gbọ́dọ̀ wà bí
ọmọ lójú kọ́ńtà bíi globe mọ́tò yẹn tó jẹ́ pé ìyàwó ẹ̀ l'adviser ẹni tó ti jẹ̀gbin onírun Ṣèyí Mákindé tí ó lànà olùmọ̀ràn gidi tó ti jẹ̀gbin onírun yẹn ìyàwó ẹ̀ l'adviser ẹ̀ mọ̀ pé mo sọ fún yín nǹkan tó bí ní bá dẹ̀ ti náwó sí lóòótọ́ wọ́n sọ pé behind every successful man there is a woman kì í ṣe gbogbo woman mi ọpọlọ ẹ ti dọ́ta o Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ irú Ṣèyí Mákindé yẹn ìyàwó ẹ̀ l'adviser ẹ̀ rí bó ṣe ń ṣe rádaràda ni tí o mọ nǹkan tó ń ṣe irú ẹ̀ sọ pé òun fẹ́ di president ààrẹ orílẹ̀-èdè ibo ló gbajúmọ̀ dé tó fẹ́ dàrú orílẹ̀-èdè kí ni quality leader ọ̀rọ̀ yẹn kọ́ la fẹ́ sọ lẹ́nu ẹ jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká mo kàn yà síbẹ̀ yẹn ni ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ so Ramoni Rasaki irú èyí tí kọ́tí mo sọ pé kí ló ń pè Ṣèyí Mákindé ìyàwó ẹ̀ l'adviser ni pé ó lóun cancel irú ẹkùn ní Ọ̀yọ́ state àwọn ọmọ Ọ̀yọ́ state náà dẹ̀ wò wọ́n dẹ̀ ń wò ó cancel ẹni tó jẹ́ pé ìgbà mélòó ló kù fún tó máa fi lọ bẹ́ẹ̀ yẹn tó máa bá rádàrà dẹ̀ tó máa fi lọ tó fẹ́ fi ti wọn kó bá wọn àwọn ọmọ Ọ̀yọ́ state náà dẹ̀ ń wò ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ní nǹkan. so Ramoni Rasaki tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ pé ó ní kí irú ẹkùn kó má wá sí Kwara state mo rò bí nígbà tí jẹ́ pé bóyá ìyàwó ẹ̀ dà bóyá èèyàn gidi nìyàwó ẹ̀ tàbí pé bóyá ó ní alámọ̀ràn gidi ó ní adviser gidi so wọ́n bẹ́ẹ̀ sọ wọ́n pè ẹ̀ wọlé wọ́n bẹ́ẹ̀ sọ ní etí tí ò dùn ẹ̀ ó wá yí òun padà ó ní wọ́n ṣe ẹ̀gbọ́n ni ohun tó sọ́kọ́ nìyẹn kí irú ẹkùn kó máa bọ̀ kí Sunday Igboho kó máa bọ̀ ní Kwara mo dẹ̀ mọ̀ pé ní Kwara yẹn àwọn Fúlàní wọ́n pọ̀ nílẹ̀ ní Kwara tó dẹ̀ mo ṣe ń sọ fún yín pé Ramoni Rasaki fine ó sọ pé o ò báǹdì irú ẹkùn ní Kwara state kó máa bọ̀ wo tó ẹ bá ní ẹ máa mú èní àná lè máa mú o ṣé kìí ṣe pé bóyá o fẹ́ tan irú ẹkùn wá má fọwọ́ ara ẹ ṣe ra ẹ o tó dẹ̀ mo sọ fún yín pé irú Sunday Igboho ń bọ̀ ní Kwara state má fi ọwọ́ ara ẹ ṣe rẹ irú ẹkùn di ọwọ́ ẹ akíkanjú security network anyway wọ́n ti kó gbẹ̀ sínú irú ẹkùn di ọwọ́ ẹ Ramoni Rasaki irú ẹkùn di ọwọ́ ẹ irú ẹkùn ń bọ̀ ní Kwara state ní ọjọ́ Thursday lọ́ndì 23 nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n o Ramoni Rasaki nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n torí over 20 local government ló ti di ghost town ní Fúlàní ti di sọ di ghost town ní Kwara state tó dẹ̀ rí nǹkan kan ṣe sí bẹ́ẹ̀ ni torí ọmọ Fúlàní ni ọmọ àlè Yorùbá oríṣi ọmọ Yorùbá ọmọ Fúlàní ni wọ́n dẹ̀ nílé tó bá ń tòrò ọmọ àlè bẹ̀ kò tí ì dàgbà ni o ti fojú wọ̀nyí pé ọmọ Fúlàní ni bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá dẹ̀ ní Kwara state gbogbo Kwara state ilẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ ni ojú kòkòrò torí pé alárìn kiri ni yín ẹ máa ń rìn kiri ni ẹ̀yin ọmọ tí ò níran ẹ̀yin olóòórùn ẹ̀yin ọmọ àfìtọ̀fọ́rí ẹ̀yin ọmọ abámàlùsùn nílùú Ọlọ́run ti fi yín bú Ọlọ́run ti fi yín ré Ọlọ́run ti gégùn fún yín wípé ẹ máa rìn kiri gbogbo àgbáyé ni kò sí ìlú kan ta lè sọ pé ìlú Fúlàní lélẹ́yìí o gbogbo àgbáyé báyìí lẹ máa ń wà tẹ máa ń rìn kiri ni gbogbo olùtẹ bá dẹ̀ ti dé báyìí bí kẹ bá jagun gbalẹ̀ ní ajagun gbalẹ̀ ní nǹkan ló máa ń wọ̀nyí ló máa ń wọ̀nyí lójú bẹ́ẹ̀ ṣe lọ tan àwọn haúsá nìyẹn tẹ́ ẹ lọ gba ilẹ̀ mọ́ àwọn haúsá lọ́wọ́ ẹ̀yin kọ́ lẹ ní haúsá ẹ̀yin kọ́ lẹ ní nọ́ọ̀tì alárìn kiri nìyí so Ramoni Rasaki tó bá believe pé bẹ́ẹ̀ lè gba Kwara state babaláwo ní ilẹ̀ Yorùbá ní Kwara state ọmọ ń bọ̀ nínú ilé ẹ̀ ní Sunday Igboho ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá dẹ̀ ní Kwara state ó ń bọ̀ ní o gbọ́dọ̀ ṣòṣì o torí pé tó o bá ṣòṣì òṣì máa ṣe ẹni Ramoni Rasaki bẹ́ẹ̀ ni irú ẹkùn ń bọ̀ ní Kwara state ní ọjọ́ Thursday lọ́ndì 23 irú ẹkùn ń bọ̀ nǹkan kan gbọ́dọ̀ ṣe gbogbo àwọn tó ń bọ̀ tí wá síbẹ̀ yẹn hàn bẹ́ẹ̀ ni over 20 local government ló ti di ghost town ní Fúlàní àwọn family ẹ̀ tó ti sọ di ghost town ní Kwara state tó rí nǹkan kan ṣe sí bẹ́ẹ̀ ni tó ti sọ di tó rí nǹkan kan ṣe sí ẹ̀yin tẹ́ ń lọ sí Kwara state ẹ fura o èyí ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ fura páńpẹ́ òfura páńpẹ́ kọ́ pánsá òfura máa ń ṣègbè fúnra wọn pánsá òfura pánsá jáná àjà òfura àjà sí dìsí kòtò onílé tí ò bá fura bandit ló máa kó lọ tó máa ta gbogbo property ẹ̀ tó máa fi lọ san ransom ṣódà bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ fura ẹ má sùn Kwara state tẹ̀ ń lọ yẹn ẹ ti mọ̀ pé àárín àwọn Fúlàní lẹ́ ń lọ bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ pé àárín àwọn Fúlàní lẹ́ ń lọ bóyá sọ pé kẹ bí Ramoni Rasaki gbogbo ṣe sọ pé kẹ wá yẹn fáyín inú mi dùn bí kò sọ pé kẹ wá ṣùgbọ́n ẹ fura ṣe Sunday adé ní Adéyẹmọ Ìgbòho ṣá mo mọ̀ pé ọmọ àgbà ní tìfura ní kẹrin tìfura ní kẹrin lọ sí Kwara yẹn o Kwara tẹ́ lọ tìfura ní kẹrin lọ torí Ìlọrin mẹ̀sújàmbá ni wọ́n ẹ̀yin náà ti mọ̀ mẹ̀sújàmbá ní Ìlọrin mẹ̀sújàmbá ni wọ́n àwọn ọlọ́gbàbọ̀dì fáfọ̀jà àfọ̀n Ìlọrin ló gbàbọ̀dì fún Àfọ̀njá so mẹ̀sújàmbá ni wọ́n Ọlọ́run ò ní jẹ́ wọn ní tàn yín pa ẹ fura ẹ lọre ẹ máa bọ̀ ọ́rẹ́ ní lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá ń lọ sí Kwara yẹn ẹ máa lọre ẹ dẹ̀ sí bọ̀ ọ́rẹ́ ní ẹ máa bọ̀ ọ́rẹ́ lágbára Ọlọ́run
Fúlàní òrèrè kan ìran Yorùbá wọn ò nífẹ̀ẹ́ wa olè ní wọn ilẹ̀ wa ló fẹ́ gbà ilẹ̀ wa ló wà lójú wọn Ọlọ́run ti fi wọ́n bú Ọlọ́run ti fi wọ́n ré nǹkan dẹ̀ máa kàbùkù bọ ọbẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ fura Fúlàní ni Ramoni Rasaki kò yẹ kí n tún sọ fún ẹ tí mo pé Fúlàní ni Ramoni Rasaki ẹ fura o ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ fura ẹ máa lọ́ọ́rẹ́ ẹ dẹ̀ máa bọ́ọ́rẹ́ lágbára Ọlọ́run ẹni bá sọ pé kẹ́ má dé òun lẹ̀ ní dé bá ní agbára Ọlọ́run inshallah bikiratillah ní agbára Ọlọ́run àtìlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo yín pátápátá ẹ máa lọ́ọ́rẹ́ ẹ máa bọ́ọ́rẹ́ ẹ ṣé mo dúpẹ́ thank you so much fóònù tí máa fi kí mi ò ríran dáadáa mi ò lo glasses fóònù tí máa fi kí ẹ̀yin fans mi ò mú wá wà nílé ó ti kú mò ń charge ẹ̀ so but mo ṣe lè rí àwọn kankan ṣá mo ṣe lè rí àwọn kankan ẹ jẹ́ kí n sún wọn Azeez Ismail Túndé ẹ ṣé gan mọ́mí Táíwò Kíkẹ́ Fásánmi ẹ ṣé gan sísítà mi Olúwatóyìn Deborah ẹ ṣé mo dúpẹ́ Túndé Tunes Dayọ̀ ẹ ṣé gan ẹ ṣé thank you so much brother mi Shakira sis ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ I love you so much ẹ ṣé gan báyìí ẹ bá mi share kó lọ́dọ̀ Ramoni Rasaki kó mọ̀ yìí pé adìyẹ ìrànà ni kì í ṣe ohun àjẹgbé àwọn tó ń bọ̀ ní Kwara yẹn má kàn ní o tí kankan bá ṣe tí orí bá ṣe lè fọ́ ìkan nínú wọn báyìí wàhálà ló fẹ́ wàhálà ni so kó ṣe wọn kó gbé wọn bí ẹyin báyìí ni nǹkan kan ò gbọdọ̀ ṣe wọn ṣe Sunday Igboho ṣá nǹkan kan ò gbọdọ̀ ṣe irú ẹkùn nǹkan kan ò gbọdọ̀ ṣe Akínkanjú security network tó ń bọ̀ nǹkan kan ò gbọdọ̀ ṣe Ìfẹ́lódùn security network tó ń bọ̀ nǹkan kan ò gbọdọ̀ ṣe Ilé Agbára security network tó ń bọ̀ nǹkan kan ò gbọdọ̀ ṣe gbogbo àwọn security tó ń bọ̀ nílẹ̀ Yorùbá nǹkan kan ò gbọdọ̀ ṣe wọn ẹ ṣé mo dúpẹ́ bá mi share thank you so much I love you I love you bye. ìwọ bá ń ṣòro kú mi ò ríran màrógo mi ò ríran bí nítorí ìta tí mo wà mi ò ríran láti pa ilé yìí oh my god mi ò ríran ẹ bá mi pa o níbo ni mo ti máa pa mi ò ríran o mi ò ríran ló bá tán mi ò lè pa bó ni màá ti pa bó ma ti pa bó ni màá ti pa kò kú mi mọ̀ bí mo ṣe máa pa ṣá mi mọ̀ bí mo ṣe máa pa kí ló ń ṣe ẹ́ kú náà má disgrace mi tẹ̀ nílò fóònù yìí mọ́ oh my god bó láti máa pa